ẹ̀yin ènìyàn wa mú kí wa nílé lóko níbikíbi tí a bá wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ọ̀rọ̀ Ìbàdàn ó ti di talk of town ọ̀rọ̀ Ìbàdàn ọ̀rọ̀ Ọ̀yọ́ state ó ti di talk of town ẹ ti wá wo ilé ìta gbé wá o ẹ wá gbọ́ ohun tá a gbé wá ẹ wá ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn àwọn Fúlàní níbi tí wọ́n lórí láyàdé wọ́n ń gbé pop action nínú ìgboro wọ́n ń gbé ìbọn AK-47 wọ́n ń gbé wọ́n fi ń kojú àwọn ènìyàn wa nínú ìgboro Ìbàdàn látọ̀rí nǹkan kékeré tó ṣẹlẹ̀ àní àwọn ará bí tẹ́ bá fún fèrè pòròrò fún wọn wọ́n ti sọ̀ráǹdì wa à ń pariwo lójoojúmọ́ àwọn ènìyàn wa àwọn bàbá wa àwọn olórí wa wọ́n kọ̀ láti tẹ́tí fún wa láti tẹ́tí sílẹ̀ láti gbọ́ nǹkan tá à ń sọ ẹ̀mí ọmọ wa kan ló ti lọ yìí o ẹ wo brọ́dà tó sọ̀rọ̀ yìí ẹ fetí sílẹ̀ ẹ gbọ́ nǹkan tó sọ ó ní tó bá jẹ́ pé òun ò jẹun tẹ́lẹ̀ ẹkùn ni òun á ti dẹni ègbélé ni wọ́n kọjú ìbọn sí wọ́n yìnbọn sí ó fojú bí tí ìbọn ti bà òun ó fi hàn ọmọ kékeré ń sì tó ń lọ tán lọ yìnbọn sí ìbọn pa ìyẹn lọ ìkan náà wọ́n sọ pé wọ́n tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní ọ̀rọ̀ bí àdìsíǹtì náà ni àwọn ẹ ṣàwò mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wo fọ́nrán yẹn ṣé mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ìròyìn lóríṣiríṣi là máa gbọ́ ìròyìn lóríṣiríṣi ìkan sọ pé ó ní wọ́n tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n pa the other guy ń sìn ó ní ó kó àwọn nǹkan tó ó dà ń kọ́ ló fẹ́ lọ ra kí ni wọ́n ń pè lọ́dọ̀ wọn àwọn tó máa ń ta indomie gbogbo ẹ̀ kankan wọn yẹn ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fọ́nrán yẹn ẹ jẹ́ ká farabalẹ̀ ká wò ó nítorí pé ẹnu oníkan báyìí náà la ti ń gbọ́ kàn án ohun tá a fẹ́ fàyọ nínú fọ́nrán yẹn náà ni wípé ojúlalákàn fi ń ṣọ́rí ojúlalákàn ló fi ń ṣọ́rí òun ni ohun kan pàtó tí mo fẹ́ fàyọ fún wa nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká lọ sókè ẹ jẹ́ ká lọ wò ká tó tẹ̀síwájú. See what is happening? Ìtò ṣẹlẹ̀ ní ọjọ́ látàlẹ́ àná láti 11 onímọ̀rúwá ọlọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n ètò ìgbà tó lọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ tí kówó yẹn wọ́n ti kówó yẹn fún ó wá nígbà òun ti lówó yẹn ókè ẹ gbà kọ́kọ́rọ́ márùwá òun nìyí márùwá òun nìyí ẹ̀ẹ́bẹ̀ ókè fóònù òun nìyí òun ò lè sá lọ kò nothing like less than 5 minutes wọ́n rush síbẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ till death tọmọ yẹn ti kú látàlẹ́ àná àtàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti fọwọ́n rúbọ̀ àárọ̀ yìí àtúwá débì báyìí gbé láti ẹ̀sẹ̀ tí làmí kébìlì on getting here àwọn bọ́ọ̀sì ẹgbẹ́ kan jáde láti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní shoot wa ni ọmọ kékeré tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tó yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí yìí tó wọ́n lẹ̀ mọ́ tó fẹ́ fi ṣá mi nìyí o yìí tó fẹ́ fi ṣá mi nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tó láìsí wọn nígbà kan máa yìnbọn sí wa. Koiki Media bring the work closer at your doorstep. Òní ní July 8, 2026 bó ṣe lọ ní ọjọ́ Ìbàdàn Ọ̀yọ́ state ṣó ti yé ó ṣẹlẹ̀ yìí pé wọ́n ní mọ́júmẹ́ni pé Haúsá oní indomie pé Yorùbá kan ó fẹ́ wá ṣe indomie lọ́dọ̀ Haúsá yẹn níbi tó ti ń lọ Haúsá tó wà lẹ́gbẹ̀ẹ́ oní indomie yẹn ó wá ní Yorùbá yẹn kó tẹ òun mọ́lẹ̀ láti bẹ̀ lọ ó ṣàgùn Yorùbá yẹn sá ti kú báyìí tó ti Yorùbá yẹn sá ti kú báyìí Koiki Media bring the work closer at your doorstep ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti yé òun lẹ̀ ń wò yìí o tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òní ní Wednesday 8 2026 gbogbo àná la máa gbégbé báyìí this express. a wà ní dídí aago mẹ́wàá báyìí kódà ibẹ̀ làwọn èèyàn wà yìí wọ́n tún ní ìkan nínú àwọn Haúsá yẹn ó tún lọ gbébọn jáde this ọjọ́ Ìbàdàn expressway sí bó ṣe ń lọ Koiki Media bring the work closer at your doorstep. ayé rẹ̀ ò ní dáa. sẹ́yìn gbọ́
ọmọ Haúsá gbé pọ́ńpì jáde láti lè kojú ọmọ Yorùbá ní ilẹ̀ wọn. lẹ́sùn wípé Yorùbá kan fẹ́ wá jẹ Indomie lọ́dọ̀ Haúsá ibi tó ti ń kọjá lọ Haúsá ìkejì ó lé Yorùbá yẹn tẹ òun mọ́lẹ̀ ó sì mú ọ̀bẹ jáde ó sì gún Yorùbá yẹn wọ́n sá ní Yorùbá yẹn ti kú báyìí o tí ó ti yé òní ní July 8, 2026 tó ní jẹ́ ọjọ́ Wednesday bó ṣe lọ Ìbàdàn Ọ̀yọ́ state láwa wọ́n bá a ṣe ẹ̀jẹ̀ kó lọ fà. I was the sole person that you saw in your election 4 years ago. Níbo náà ti wá dá àbádà sọ́run ọmọdé tó sọ pé òun máa tọ́nu ẹ̀ sí gbàgàdì. Àbádà aṣọ ṣèmí wọ́n da sọ́run ẹ̀hún kò lágbádá. Oníṣọ́ lè bẹ̀ kọ̀ǹbàtì sí gbàgàdì. Ẹ jẹ́ ọ̀sà o. Ẹgbẹ́ àwọn bàbá wọn ni jẹ́ o. Ẹ máa tàwọn àgàbù wọn jù mí lọ mo dẹ̀ respect wọn lájọ sí gómìnà. Ẹ máa tàwọn àgàbù. Àgàbù is a very foremost leader. The senior governor. I was in their set. I'm Urumba. Ní ìṣẹ́gbẹ́ wọn sá o. Tó o bá ní ká nítumọ̀, mi lè gbá kó ti gómìnà mọ́. Bọ́n mo lè tàpá. Mo lè sọ̀rọ̀ tó yẹ kó máa bàyẹ̀ lórúkọ jẹ́ tó ní rí nǹkan kan fi tó ní rògùn fi ṣe. Kó má dẹ̀ wá mọ́tò ẹ̀ lọ́bẹ̀ sá o. I have an audience in this country. Tó o bá ti kọjá yìí, abẹ́rẹ́ ti sọ̀sọ̀kúsọ nípa ẹ̀. Abẹ́rẹ́ ti sọ̀tàn tí ò yẹ kó gbọ́dọ̀ Ọ̀yọ́ state. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà gbọ́dọ̀ túlé ká àgbàlagbà gbọ́dọ̀ jẹ́ sọ pé dandan wọn gbọ́dọ̀ wọlé dẹ́ẹ̀dẹ́ mẹ́ra họ ajagun ní o tura àgbógun ní mo já o first tẹ̀lé ogun second tẹ̀lé ogun èmi rè báyìí o wọ́n rò pé máa lọ sí FCC mi ní padà dé kò sẹ́ni ológbò tó lọ lé ẹkùn tó pọ̀ ní akọni ni o ṣòkòtò kan lájọ wọ ìsá o ìbá mi rìkọ́ọ̀dù kí ni wọ́n ẹ̀kẹ́ sọ fún Mákindé kó gbọ́ o ṣòkòtò kan lájọ wọ̀ yìí ìbàntẹ́ òkèlè tó máa tu òkèlè tó máa tu ẹni tó bá ti gbẹ̀yìn dání kó fọgbọ́n máa gbé o àwọn tó ti ṣògùn sí Mákindé ti pọ̀ kò jẹ́ kó gbọ́ tàwọn èèyàn tó ràn lọ́wọ́ mọ́ wọ́n ti kọ́kọ́ lọ ẹ̀ àwọn aleluya ti kọ́kọ́ lọ ẹ̀ wọ́n ti gbé lọ sórí awọ wọ́n ti tà fún ìtọ́ wọ́n ti tà fáyé kò lè mú mi láìra aleluya condition critical ẹni tó bá ti láìsàn lára tí ò tètè bọ̀ òun ló burú jù Ayọ̀fá yóò ṣe lórúkọ mi o Ayọ̀fá yóò ṣe òjòkó mọ́lẹ̀ tá a bá ti sọ fún èèyàn pé dẹ́dẹ́ mẹ́ra họ èkìtì ayé àṣìgbọ̀n dọ́ra lọ́ra wù bẹ́ẹ̀ ni sà àṣìgbọ̀n kó dọ́ra lọ́ra wù láti ètòkò tó tẹ́lẹ̀ ọmọ tó mọ àṣìgbọ̀n ọmọ tó mọ wù mo lè jẹ ọmọdé lójú o ṣùgbọ́n máa gbà ní mí tó bá ṣàkíyèsí ogun tí mo ti yà ó yẹ kán ti mú mi stọ́dì dáadáa gbogbo ogun tó bá sọjọ́ gbé mo ré pa ẹni tí Buhari gbé mo ré pa ẹni ẹ̀kẹta tó máa ṣáàjì mi sí kóòtù ni mo ń lọ mú bọ̀ ni tó bá ti mọ̀ tó máa sọ fún ẹ o ṣùgbọ́n tó bá ti lè lọ forí kó jàkárí wò la máa bẹ̀rù èyí o iṣẹ́ ayé la wà nínú ẹ̀ sá o má tọ́ mi o gbogbo ibi tó ń lọ nílọrin tó ń lọ ṣògùn nípa mi àwọn mẹ́rin tápátá torí mi Ifá òṣè kó tẹ́ kó kàbùkù nílọrin wọ́n rò pé mi ò mọ̀ ṣíọ̀ ẹjọ́ gbogbo ẹ̀kọ́ bí púpọ̀ fún Ondo state. bẹ́ẹ̀ ni ẹ̀yin ènìyàn wa òun náà nìyẹn òun náà lẹ ti gbọ́ yẹn òun lẹ ti gbọ́ yẹn òun lẹ ti wò yẹn mo kí yín lógúnlógún mo kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yin ènìyàn wa a máa pariwo ní Ṣèyí Mákindé ẹgbọ́n nǹkan tí Ayọ̀délé Fáyòsé ẹgbọ́n nǹkan tó sọ àwọn ọ̀rọ̀ Ayọ̀délé Fáyòsé òun ló ń ṣe ó dẹ̀ dàbẹ́ wípé Ayọ̀délé Fáyòsé ó ti rí gbogbo nǹkan wọ̀nyí ó dà ń kó ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ yìí ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àti ní pé Ayọ̀délé Fáyòsé sọ àwọn ọ̀rọ̀ kan nípa àwọn ọmọ tó ń kó ní Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé gbogbo ẹ̀ ń jọra wọn ẹ ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ tí Ayọ̀délé Fáyòsé sọ kẹkàn báyẹn pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ẹ rí i pé gbogbo ẹ̀ ẹ rí i pé wọ́n jọra wọn torí ohun tó jọra la fi ń wéra èèpo ẹ̀pà jẹ kó sí ẹ̀ lérí ọwọ́ alábàáhùn jọ àrùn ọ̀pẹ òun ní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ìjẹ́ ẹ̀kọ́ jẹ́ àwọn ènìyàn náà bá ìbọn lọ́wọ́ wọn kán ká ìbọn mọ́ wọn lọ́wọ́ kán gbé ìbọn ẹ mọ nǹkan tó wá fojú wọn rí especially Ṣèyí Mákindé
àwọn Fúlàní ló ń gbébọn láàrin ìgboro o. À ń retí ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé fẹ́ sọ o. Ṣèyí Mákindé, à ń retí ọ̀rọ̀ tí ẹ fẹ́ sọ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ráìtì tí àwọn Fúlàní ní tí wọ́n fi ń gbébọn láàrin ìgboro, à ń retí kẹ́ wá sọ fún wa. We are waiting for your press release. We are waiting for your press release concerning this. Táwọn Fúlàní lórílẹ̀ àtọ́ ń gbébọn láàrin ìgboro, we are waiting for it. We are waiting. We are waiting. Gbogbo nǹkan tó lóyìnbó ń ṣe lẹ́ ń takò Gọ́vnà Ṣèyí Mákindé. Ó ti ṣẹlẹ̀ nísìnyí o. Àwọn Fúlàní ni wọ́n mú yẹn tó ń pààyàn nínú ìgboro. We are waiting. We are waiting for your action. Gbogbo nǹkan Táyọ̀délé Fáyòṣe ṣe tó sọ Òṣùkù mọ́lẹ̀, gbogbo ẹ̀ ló ń ṣe, gbogbo ẹ̀ ló ń ṣe ń sìn. Ó ní Ṣèyí Mákindé mọ̀ nípa àwọn ọmọ tí wọ́n kó, ó sọ ní last time. Ṣé kò máa ṣẹlẹ̀ ń sìn? Ẹ wo ẹ̀yin ènìyàn, ẹ bá wa pín fọ́nrán ẹ̀, kò ní jù báyìí lọ. Èmi ọmọ yín náà ni Kálàmáwo TV show.